Tampan success. Tampan Success. Tampan Success. mo kí alága wa ní Ẹgbẹ́dá ọlọ́dẹ́kẹ́ tó fún wa ọkọ̀ ọba àdọ́ba kò ní sáyé lẹ́sẹ̀ mo kí àwọn tí ẹjọ́ wá síbi ìpẹ́jọ́ ṣẹ́pọ̀ lágbára Ọlọ́run wọn lónìí lójúrú. Your Excellency the Deputy National President. Your Excellency the Deputy National President of Tampan, Alhaji Tajudeen Abiodun Olariwaju, God bless you, sir. Alhaji Abdulrasaq Adewale Sokuti, and my other national officers, ẹ má bínú àsìkò ni o, mo kí gbogbo yín. Mo kí ẹ̀yin bàbá bàbá tí ẹ wà níbí. Mo kí àwọn alága local government ẹgbẹ́ wa tó wà níbí. Your Excellency the Governor of Tampan, Oyo State, Yeye Rose Aduke Odika. God bless you. Mo kí ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa, màmá bíi ti kú ní àtúntì bàbá. Ọ̀rọ̀ mi ò pọ̀, ọpẹ́ ni mo fẹ́ dá, àdúrà ni mo lè fẹ́. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ alága tó wà bẹ́ẹ̀ presently kí n tó bọ́ sí ọ̀dọ̀ ọ̀nà kéèké. Tampan Success. ìdí ọpẹ́ mi lọ́dọ̀ alága ọ̀nà méjì ló pín sí. Bàbá tó wà ní kalẹ̀ tí wọn ò sọ pé akéré tí wọ́n fi ọ́fíìsì wọn láti dúró dé àlátẹ̀ kan wọ́n fi ọ́fíìsì wọn sílẹ̀ wọ́n wá jókòó tí wà bí ẹ̀jẹ̀ wọn fún wọn ní àtẹ̀wọ́ tó wọ́n lọ. Adékọ́sà ojú omi tí ń sà ọpẹ́ part 1 nìyẹn. 1B ọlọ́run kéèké mo bá yín yọ̀. Ẹni tó ṣu sí mọ́ṣáláṣí àtẹ̀ntókò méjèèjì ló ládàá méjèèjì ló lákọọ́lẹ̀ ní tẹ́ ṣe là ń ròyìn o kí ni wọ́n fẹ́ ròyìn pa tiwa ní tẹ́ fún wa yìí ní tágbára yín kágbà yẹn lè fún wa tó wáyé pé nǹkan tó jù báyìí lágbára yín ká bẹ̀ ṣe máa ṣe nìyẹn ìgbà tẹ́jọ iṣẹ́ yẹn ẹ̀ retí èrè kankan torí ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé kí ṣe pé ẹ máa darúgbó síbi pátápátá ẹ ṣe tí ẹ dẹ̀ lọ orúkọ yóò dẹ̀ ní parun lágbára Ọlọ́run. Aránṣẹ́ pé ìlú ní pípẹ́ wá bí nǹka ayọ̀ lóye kí ló yín dùn gan torí pé àwọn jẹ́ ẹgbẹ́ tó mọ̀ọ́re torí ẹ̀ta bá ń kàǹpé fáwọn olóṣèlú tàbí tá à ń bá àwọn olóṣèlú ṣe àbáwọn businessmen kan àwọn kan máa sọ̀rọ̀ ìgbà mi à máa ń rẹ́rìn ìhà tá a kọ síra wa ọ̀tọ̀ ni ṣé bó olóṣèlú ló fún wa níbi tá a fẹ́ kọ́ yìí mo bá yín yọ̀ sá. Thank you so very much. Ọlọ́run á wà pẹ̀lú yín sá. Mr. Chairman sá, mo bá yín yọ̀ tó tó lékè ká. Ẹlòmíì àdé á ní ẹ̀ kí ni fún wọn kí ni tí wọ́n adé kànṣu ẹ̀ orúkọ yín náà tó wà lóòótọ́. Am I communicating? Yes, sir. Orúkọ yín náà tó wà lóòótọ́. Ìntí kéèké fún wa. Chairman tó wà bẹ́ẹ̀ ló kànṣu ẹ̀ òbẹ̀ ní ká má sọ rire. Ibi ọtí káńsù ẹ̀yẹ lómi wá sọ pé inú disgrace wo ni ẹ wá lọ gbà tó tóbi jù bẹ́ẹ̀ yẹn lọ kò tó ń tọ́ lọ lè ṣe ó kéré ṣùgbọ́n torí pé ẹ wá dúró pé àṣebẹ́ èèyàn kan ló fún wọn tó jẹ́ predecessor mi ẹ kí ló wá kọ́ọ̀sì láti support wọn ó ti fún wọn náà nìyẹn ìdá yẹn wà lọ́wọ́ yín lónìí báyọ̀ green náà ló sáyà yìí ó wà lọ́wọ́ yín lónìí council approve gbogbo tẹ́ẹ̀rì tí lọ́mọ approve kéèké ẹ tí débi tẹ́ ń lọ ẹ pa àbùkọ́ ìṣe bẹ́ẹ̀ ni kò ní já gbogbo tó wù tí ò ní pa iná lọ́rọ̀ ṣe fún mi. So mo kí ẹ̀yin méjèèjì specially mo kí yín specially ọlọ́run wá wà pẹ̀lú yín tó bá tásìkò àwa náà tó wà tó ti dúró. àwa òjò ní wàsà a kì í bẹ́ẹ̀ nìkan ṣọ̀tá òfin wa sọ wípé ìjọba tó bá wà bẹ́ẹ̀ gọ́vnọ̀ tó bá ti wà bẹ́ẹ̀ òní patron wa chairman tó bá ti wọlé òní patron ẹgbẹ́ local government wa bí bottle water party tó bá wọlé lónìí òfin wa ní ká tẹ̀lé ká gbọ́ràn sí lẹ́nu bíbélì gan sọ ó ní ká everybody tẹríba fún aláṣẹ tó bá ti lọ kí ṣe bá padà lẹ́yìn ẹ̀ o òfin tá ń tẹ̀lé nìyẹn o we still recognize him as somebody tó ti ṣe dáadáa àtúnwá da loyalty wa padà sí ọ̀dọ̀ tó wà bẹ́ẹ̀ ká lè jọ build ìlú yẹn ni kò sí nǹkan méjì so our loyalty is to the present government of Oyo State. And I make bold to say that we are giving you our 100% support to achieve maximally. God bless you, sir.
ìtẹ́ wá ṣe fún àwọn Oliver Twist lọ́rọ̀ wa o ẹnìkan bá da fáánù ẹnìkan sá ní ilé oko ẹnìkan bá da fáánù àwọn ti ṣe tiwọn báyìí bíbí ìṣe máa ṣe é pé ó dọwọ́ ṣàmà àmọ́ communication ìwọ̀n bá tá a rí tá a fi ń jẹun tó ṣẹ́kù lọ́wọ́ wa ó láfíra búlọ́ọ̀kù márùn-ún láfíra kó sìmẹ́ǹtì 3 ẹrù pọ̀ lọ́wọ́ ọ̀gẹ̀dẹ̀ ọ̀nà wa pọ̀ ṣùgbọ́n tẹ́ bá máa fi sọ́pọ́ọ̀tì wa kásámọ̀pá kó síbí orúkọ tí náà lè tó wọnú ìwé bó ṣe wọnú ìwé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dọwọ́ yín ó dọwọ́ Ọlọ́run sókè tó wá parí ọ̀rọ̀ mi mo máa tó dúpẹ́ lọ màmá ilé ẹ̀kan sí wọ́n máa ń dá mi lọ́rùn ní lákèmí ò tí ì máa rí ní má ṣe o. Mr. Chairman sir kò sí nǹkan tó ṣẹlẹ̀ ń ṣe láyé tí màmá yóò lè dá sí. àwa gan tẹ́ ń dá sọ̀rọ̀ wa àti ìṣe ìdákanu mẹ́wàá tó ti ṣe àti ìṣe ìdákanu ọ̀ndẹ́ kò lè sú wọn tí n bá lọ sí gbági tí n bá yọ̀dọ̀ wọn wá ní ọlọ́ọ̀tọ̀ lọ́bí tí mo wá ní kọ́ lọ́kùnrin wá ọyá máa ń kàrá yẹn ọyá gbogbo yé ń wọ yé alẹ́ bọ́ọ̀dà àtúbọ̀ níyàwó lọ fúyàwó ẹ̀ ọyá wọ́n lè kí n bọ́tìn bí o ṣe tẹ́lọ̀ wọ́n lè kí n bọ́tìn kí n máa kó lọ lé ọlọ́wọ́ àwọn akọ̀lẹ́ yẹn bá ojú òní tí ó ṣejú ilé nì nígbà táwọn máa ṣe ṣejú náà ló máa ṣe ọmọ gbogbo èèyàn ọmọ ẹjọ́ wa kó rírò mo kí àwọn ọ̀gá mi fàjọ wà ń kalẹ̀ nǹkan yóò ní bàjẹ́ nígbà tó wọ́n ń dùn ọlọ́run ìfẹ́ kó tán ọ̀gá tó bọ́ síbẹ̀ yẹn àbí kí tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ẹ má bèrè tó lọ́wọ́ tó bá ti bá wa sọ̀rọ̀ tán ìjọba ti ṣe kí ni ó ti fò pẹ̀lú